ẹni tí mo fẹ́ fẹ́ nìyẹn. Happy married life. Ó yẹ pọ̀rọ̀ obìnrin bí àdánwò ni. That's the person I'm getting married to. You are telling me pé tó fẹ́ fẹ́ lélẹ̀. So what's gonna happen to me? Ó pọ̀ jù tí Dọ̀tun fọwọ́ kàn mí nínú oṣù kan. The only thing tó ṣì wà lára mi òun lẹ́yìn tí mo fẹ́ fi gbọ́ ọmọ ṣó. Don't like 3 and you're asking for like 2 more. I'm heartbroken. How do I leave? Lọ sí ìyàwó mi lé báwo tí lọ sọ́dọ̀ náà jẹ́. Ilé máa ní tèmi àti ẹnìkan just you and I. Your wife to be. Ó fẹ́ fẹ́ ọmọ mi. Kò ní ìdìmọ̀. Ó ti o. Pé torí pé ìyàwó ẹ̀ ń béèrè fún ẹ̀ tó ẹ̀ ṣe bẹ́ẹ̀. Oh, ṣe fínú tán. A dúpẹ́ pé a dá ọjọ́ pé. A dúpẹ́ pé a dá ìgbà kò. A dúpẹ́ pé Ọlọ́run mi Elédùmarè ó kà wá kún alààyè lọ́jọ́ ìní. Bàbá mi atẹ́rẹrẹ kárí ayé. Ọba lánàá, ọba lénìí, ọba ní gbogbo ìgbà. Afúnni, apani, ọba ajíni, ọba ṣèyí òun, kábíyín òsì. Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi o. Èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ kọ̀ọ̀kan ẹ̀kan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún. Bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrè. Ètò yín, ètò gbajúmọ̀, ṣó ti ẹ̀yẹ kí n tún máa sọ pàápàá. Ẹ̀yin náà mọ̀ pé tẹ́ ẹ bá ti rí Adédoyin, ẹ ti mọ̀ pé ètò gbajúmọ̀ ò ti wọlé wá nìyẹn. Tẹ́yìn náà bá dẹ̀ ti ń gbọ́ gbajúmọ̀ dé o. Gbajúmọ̀ dé ẹ ti mọ̀ pé àlejò kan ńlá gbòógì báyìí. Àwọn ni wọ́n wá bá wa lálejò lénìí. Tẹ́tí ẹ̀ wá rí ẹni yìí. Ó ti tó bí ọdún bíi mélòó kan tá a ti fẹ́ kan wá sórí ètò. Àmọ́ wọ́n ní torí ìdí kan àbí kejì ẹ̀hún ni ò fún wọn ní ààyè láti wá. Àwa náà wá jẹ́ kan sinmi. Bá ṣe ń pè wọ́n láàárọ̀ là á pè wọ́n lọ́sàn-án pé ẹ wo ó ti á fẹ́ sú èmi báyìí. Àwọn olólùfẹ́ yín ń retí yín. Àwọn olólùfẹ́ yín ní ẹ̀ láti ṣáà máa bọ̀ lórí ètò yìí láti wá bá wọn sọ̀rọ̀. Wọ́n ti wá jẹ́ wa ní ihò. Inú mi dẹ̀ dùn láti gbà wọ́n lálejò. Àlejò náà àwọn ni orúkọ wọn ẹ̀yin náà mọ̀ pé mi kì í ṣòjòrò. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé inú mi ó bòjú. Àlejò mi fúnra wọn náà máa wọlé tí wọ́n á wá ṣàlàyé gbogbo nǹkan tẹ́ fẹ́ mọ̀ pa ẹ wò ìbéèrè tèmi ti ẹ̀ ní fún wọn òun ló ń lọ wájú mi yìí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò náà ní kíákíá kálejò mi máa wọlé bọ̀. Kò ṣe fi sára kú. Kò ṣe fi sára kú lé. Èmi náà dẹ̀ ti gbọ́ pé wọ́n ní ẹ̀mí ni mi. Lèmi náà ṣe kó ijó bọ̀ láti ibi tí mo ti ń bọ̀. Ijó sì kù lẹ́yìn bùtù. Ṣé lóòótọ́? Èmi kò dání rẹpẹtẹ ni. Èmi náà rí bẹ́ẹ̀. Ẹni tí mi rí tó jókòó síwájú mi yìí. Ńṣe mo rò pé láti jẹ́ bàbá ẹ wo àwọn aṣọ àbí báwo ni? Nìkan kó yẹn dání. Ó ti ẹ̀dá tẹ́ ẹ̀ kó dání káyà mi bá lè má máa já. Kò ń dẹ́rù báyàn. Ó múnú èèyàn dùn ni kò ń dẹ́rù báyàn. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni. Mo kí yín káàbọ̀ sórí ètò. Yes ma. Ó tójọ́ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú Iṣẹ́ ń kọ́. àdúpẹ́ Àwọn aráalé náà ń kọ́. àlàáfíà. Ṣé gan ni? Ẹ kí àwọn olólùfẹ́ yín kẹ̀dẹ̀ dárúkọ yín fún wọn. Orúkọ mi ni Ganiu Nafiu Ọláyẹni tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ sí Alápinni Òòṣà. Ìrúmọlẹ̀ tí kémọ̀ wúrúmọ̀wúrú wèrèpè oníbìkà gbámú gbogbo ara nífi jó ní wàìwàì. Àkú arapa àbítọ́ òró lẹ́nu. Ikú lódò ọmọ akú lómi ó kú sílé tán ó dápọn. Ògògó sùn wọ́n ṣe bí kúkú ló kú ìgánmọ́dé ọmọ àfẹlẹ̀jà. Mo kí n pẹ́ kú kalẹ̀ ń bẹ̀yẹ ẹ̀dẹ̀kúlé o. Gbogbo yìí tẹ dàálẹ̀ yìí bó wà ní mo ti fẹ́ wá mu. Ẹ sá mú bì kan. Ẹ jẹ́ mú ìtí mo mọ̀. Bàbá wa Alápinni. Ìyẹn dáadáa. Ìyẹn nìkan mo gbọ́. Àwọn olólùfẹ́ yín tí wọ́n ti ń gbádùn yín láti ọjọ́ tó ti pẹ́ tí wọ́n ti ń bá yín bọ̀ nípa iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò wọ́n á fẹ́ mọ ọmọ ìlú tẹ́ ẹ jẹ́. Báwo ni kékeré yín ṣe lọ? Àwọn iléèwé wo lẹ lọ? Adúpẹ́ fọ́lọ́run
ní ìdílé bàbá Àwórì ni mí tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ ìlú Èkó. Ìdílé ìyá Fúlàní ni ìyá tó bí mi. Ó kàn jẹ́ pé Fúlàní tí wọ́n bí sílùú Èkó ni. Fúlàní. Àmọ́ èdè tí ẹ̀ ń sọ yìí kò jọ èdè tọmọ Èkó, ṣé ẹ tún lọ gbélùú mi ni? Àgbélùú mi àmọ́ akiri ìlú tó pọ̀ látàrí iṣẹ́ tá à ń ṣe. Akiri ìlú tó pọ̀. Iṣẹ́ erékẹ̀rẹ́ yìí èdè ìlú òkè láti wọnú ẹ̀ kó lè ráìmù. Látara pé àkọsẹ̀ la kọ́ èdè tá à ń sọ yìí mọ́. Ẹ sọ mọ́ pé mo fẹ́ kẹ́ ẹ là yẹn kó yé wa dáadáa. Bó ṣe rí ni. Tẹ́ bá fẹ́ kí wọn ní Àwórì, báwo ni ẹ ṣe máa kí wọn? Àbá ti ní kí ti gbé o, àwọn náà ló gbé eré o. Eré lè máa gbé. Eré là. Eré là. Eré là. Ṣé ẹ súnmọ́ ilé lọ́hùn yẹn nítọ̀dọ̀ àwọn màmá ní Fúlàní lọ, ṣé ẹ súnmọ́ wọn? Máa ń lọ bẹ̀. Ẹ dẹ̀ gbédè díẹ̀. Yóò léwu púpọ̀ o. Ewu kí ni? Tẹ́ bá dọ̀hún báwo lẹ ṣe ń kí wọn? Wọ́n máa ń sa Hausa sí mi. Bá ti débẹ̀ bá ti ní salamu alaikum, àwọn náà ní alaikum masa ina kwana ina gajiya ba gajiya kuna lafiya kalau. Kò sẹ́ni tí ò tiẹ̀ mọ̀ yẹn, má fi yẹn máa mú mọ́lẹ̀ bí. Kò sẹ́ni tí ò àwa táà kú ò lè kó gan mọ̀ pé àwọn pé tẹ́ bá ti ní ìnágèjì àwọn bá ọ̀ká láwùjọ gbogbo yẹn làwa náà mọ̀. Kíkí náà ni gbogbo ẹ̀. Kíkí ni. Ó dà báwo ni kékeré yín báwo lè ṣe lọ? Wọ́n bí mi sí ìlú Agége ní Èkó nbí. Mo lọ sí primary school ní Kano State, Dala Primary School. Lẹ́yìn primary school yà ní àǹfààní àti tẹ̀síwájú ju Arabic school lọ nítorí ìyá tó bí wa. So Arabic school la wá fèsì dáadáa, bá ṣe fèsì yẹn bá ṣe ń lọ yẹn la tún mú ṣe eré mọ́. Kọ iṣẹ́ mi yàtọ̀ sí iṣẹ́ tíátà tẹ̀yàn lára. Báwo wá ní ìrìn àjò tíátà, báwo ló ṣe bẹ̀rẹ̀? Mo dá eré yẹn lẹ̀ fún ara mi ní 1977. Àkóra wa jọ akéré díẹ̀ ńgbà náà ṣùgbọ́n bí àwàdà bí nǹkan kan ni à ń ṣe bí ká dìkùn bí ká lọ pàfọ́ọ̀mù pátí. Láti ibẹ̀ lọ mo rí pé èyí tí mò ń ṣe yìí ò pè mí, eré yìí wù mí gan. Mo dẹ̀ like èyí something traditional. So mo á gbéra fún ara mi, mo tẹ̀síwájú, mo lọ darapọ̀ mọ́ bàbá wa kọ́lọ̀ ń fọ̀run kẹ́wọn Ògúngbè. Mo wà pẹ̀lú wọn fúngbà díẹ̀, mo tún rí pé kò tí ì tẹ́ mi lọ́rùn tó. So mo tún fi bẹ́lẹ̀. Mo tún lọ darapọ̀ mọ́ late Ray Èyíwùnmí. So mo pẹ́ ń bẹ̀ yẹn púpọ̀ díẹ̀ kí n tó padà wá s'Èkó. So ìgbà tí máa d'Èkó tí wọ́n bá tún ti ní tọ́ tán bá ń lọ wọ́n tún máa ń pè mí torí bàbá dáadáa ní kọ́lọ́n fọ̀run kẹ́ ó nífẹ̀ẹ́ àwọn ọmọdé púpọ̀. Àtúnjọ lọ tọ́ káàkiri wọ́n tún padà wá s'Èkó. Ìgbà tí mo á dé ọ̀rẹ́ mi kan mo dé s'Èkó finally ní 83. Ọ̀rẹ́ mi kan wá ní ẹnìkan máa fẹ́ ya television program kan bí kan ó wà short of cast. Mo á ní ta ni a pẹ́ níyẹn ní Igi Ńlá Fálà ní ìyá yẹn lọ́hùn. Mo wá lọ bá. Ìgbà tá a débẹ̀ àwọn olóyè ti tán. Torí àgọ́ láàfin náà ló pọ̀ jù ńgbà náà. Wọ́n ti jọ̀tún, wọ́n ti jẹ balógun. Àṣìpá ti wà lórí gbogbo wọn ti wà nílẹ̀. Olóyè ló dẹ̀ fẹ́ kí n ṣe. Wá wò pé orúkọ wo ni olóyè tá a máa wá fún yín o? Mo ní jẹ́ kí n máa já Alápín ni. Ẹ̀yin lẹ sọ pé nǹkan báyìí lẹ fẹ́ máa jẹ́ fún wa. Lágbára Ọlọ́run. Mo ní Ọ̀yọ́ láàfin Ọ̀yọ́ pé olóyè àfin ni Alápín náà tó dẹ̀ wúwo púpọ̀ láyé ìlú Ọ̀yọ́. Mo ní jẹ́ kí n máa já Alápín ni. Mo ṣe bẹ̀rẹ̀ sí ní dáhùn Alápín ni. Bá a tún ṣe jọ kóra pọ̀ pẹ̀lú òun nìyẹn. A tún jọ bẹ̀rẹ̀ sí ní yaṣẹ́.
láti ibẹ̀ lọ ìrìn àjò tún tẹ̀síwájú títí di àkókò tá a wà yìí. títí di àkókò tá a wà yìí. àmọ́ ṣé mi pé ipa tẹ́ ẹ máa ń kó yẹn ní ti jíjẹ́ alápinni ó máa ń ṣe bí ẹni pé ipa agbára bíi ká pọ̀fọ̀ bíi ká jà ká kojú àwọn kan ká gbọ́ pé ìwọ ò lè bí àmọ́ àwọn èdè tí máa ń jáde lẹ́nu yín yẹn níbo gan-an lẹ ti kọ́ wọn sọ́dọ̀ pa èrè èyí wùn mí ni àbí ọ̀dọ̀ bàbá Ògúngbè abẹ́ tún lọ sí àwọn òwe kan pé ó yẹ ká lè pa ọ̀fọ̀ yẹn báyìí nítorí tẹ́ bá ń sọ báyìí kì í kọ́ yín lẹ́nu. bí ẹ̀yin náà bẹ́ẹ̀ náà ṣe ń sọ ti yín ní ìsìn kò kọ́ yín lẹ́nu. mo ń gbìyànjú ni. gbogbo wa náà ń tiraka ni ohun tó bá ń wúyàn èèyàn awọ́nà àti kọ́ dáadáa dó bàbá tó bí mi babaláwo ni ìwọ ni bẹ. ó láti jẹ bẹ́ẹ̀. mi ò dúró kọ́ṣẹ́ babaláwo lé. àmọ́ tẹ́ bá wà nílé ẹ máa gbọ́ tí wọ́n máa sọ. bóyá tètè mi bá kọ́ ṣé mo wà nílé ṣá ṣé mo wà nílé pẹ̀lú bàbá yẹn èmi ò sí nílé o ìrìn àjò mi ìta ló pọ̀ jù sí àmọ́ tó bá ti wùyàn èèyàn máa tẹ̀síwájú inú ẹ̀kọ́ ẹ̀ náà ni gbogbo ẹ̀ náà akọ náà ni. ẹ̀kọ́ náà ni pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bàbá Lápinni àwọn olólùfẹ́ yín tí wọ́n ti ń wò yín láti ọjọ́ tó ti pẹ́ wọ́n ní àwọn ní ìbéèrè táwọn fẹ́ bi yín àwọn tó ní ìbéèrè wà àwọn tí wọ́n dẹ̀ tún fẹ́ kí yín àwọn náà wà ń bẹ̀ àmọ́ nítorí àkókò a ní lè fi púpọ̀ hàn yín díẹ̀ la fẹ́ jẹ́ kẹ́ ẹ rí báyìí abala yìí la pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kó. bẹ́ẹ̀ bá yóò bá ti ní bẹ́ẹ̀ yín lọ́wọ́. kò yẹ kó bẹ́ àwa méjèèjì lọ́wọ́ nítorí ó yẹ ká jọ sọ ni. èmi ò lè sọ ojú abẹ ń kó ọwọ́ mi wúlò fún mi púpọ̀ ojú abẹ ń kó kẹ abẹ lẹ́gbẹ̀ẹ́ ó máa gé yẹn lọ́wọ́. kò yẹ kó gé wẹ́jà kan ra sọ díẹ̀. màá sọ ẹgbẹ́ ẹ̀ ń kó o yá. ẹ ṣáà ti sọ ó yá ṣé ká sọ. ó ti yá. orúkọ mi ni Kòfórọ́lá Adélànà mo fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ Mr. Ganiu Nofio tí a mọ̀ sí Alápinni fẹ́ béèrè pé ní ayé ìgbà yẹn tí wọ́n ṣeré ológun ṣé ó wá túmọ̀ sí pé tí kò bá ṣe ìṣẹ̀ṣe kò lè ṣeré orí ìtàgé ni àbí báwo. ìṣẹ̀ṣe kọ́ la pé ìṣẹ̀ṣe dẹ̀ wà ní fún gbogbo ọmọ Yorùbá pátá so kò sẹ́ni tí ò tún wá lè ṣiṣẹ́ orí ìtàgé bí ó sì inú ẹ̀jẹ̀ àwọn tó ń kọ́yàn wà ń bẹ̀ wọ́n á kọ́ dáadáa kò lè gbà téèyàn bá jẹ́ oníṣẹ̀ṣe àmọ́ ìṣẹ̀ṣe táwọn wí kì í ṣe oògùn àwọn ọ̀pọ̀lọpọ̀ rò pé oògùn ni tí a bá múra dáadáa bí ọmọ Yorùbá báwọn ìyá wa ṣe múra nígbà ní ara ìṣẹ̀ṣe náà ni tí a bá ń kí àwọn àgbàlagbà lédè Yorùbá bó ṣe yẹ ká kí wọn ara ìṣẹ̀ṣe náà ni kì í ṣe onígbà téèyàn bá jẹ́ babaláwo ni wọ́n ń pè ní ó ń ṣe ṣẹ̀ṣe. Abíọ́lá Hughes lórúkọ mi Bàbá Lápinni lákòókò náà jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ yín kí n dẹ̀ tún kí yín kí n dẹ̀ tún yìn fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Ìbéèrè tí mo ti fún yín pé over the years mo rí pé eré babaláwo kẹṣe onífá olóògùn kẹgbẹ́bọ nǹkan lè máa ń ṣe ṣé ilé ìdílé olúfalẹ̀ ti wà ní babaláwo gan lẹ́yìn kan fúnra yín. mi ò ṣe babaláwo ẹ rí ìtàn àyè tá a máa ń kó ìyẹn wà lọ́wọ́ àwọn tó nítàn tá a bá ti kọ nǹkan wọn tán àwọn ọlọ́mọ àyè tó ní kálukú máa bá wọn dì mú ṣáà mọ̀ pé àwọn èèyàn wọ́n máa gbé tí mo kọ ìyẹn ni tó lè bá mi ṣeré bóyá bá ṣe tiẹ̀ tán tọ́lọ́ ń ṣàmì sí ẹlòmínà tún wò wá ẹni ló lè bẹ́mi náà ṣe tèmi bó ṣe ń gùn lọ nìyẹn. kì í ṣe babaláwo. mi ò ṣe babaláwo. Bàbá Lápinni ẹ jẹ́ ń bi yín gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àwọn ipa tí ẹ máa ń sábà kó àwọn ipa tó ní agbára ni ṣé ìgbà kankan ti wà rí ní ìrírí ayé o tó jẹ́ pé àwọn kan wá dìde bá yín sojú ìjà kọ yín pé ipa tó kó nínú eré yẹn ṣé nǹkan tí mo sọ yẹn àwọn ẹ jẹ́ ká gbọ́ báyìí àwọn míì tí wọ́n á kópa bóyá àjẹ́
nínú eré orí ìtàgé àwọn ẹlòmíì ti wá bá wa lálejò bí tọ́jọ́ táwọn dé ọjà báyìí wọ́n ya aṣọ mọ́ àwọn lọ́rùn ni. ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sẹ́yìn rí? Ìmí lè jẹ́ ní dáadáa, ìmí lè jẹ́ ní ìdàkejì. Bóyá ọmọ ẹlòmíì ṣàìsàn wá sáré wá bá yín, bàbá Alápín ní ẹgbàá wá kán rò pé bóyá òótọ́ ni. ṣé irú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí? kọ́mọ ṣàìsàn ládùúgbò kan wọlé kejì ìyẹn nọ́mà. Kí lẹ fẹ́ lò fún wọn? ìyẹn pọ̀ dáadáa. ẹ̀yin wá jẹ́ ṣé oníwòsàn ni yín náà? ọmọ mi bá dé bẹ́ẹ̀ tí ẹ̀rí nǹkan kan wòsàn ẹ bá wọn dù ú. ẹ bá wọn dù ú pé ẹja gbé lọ bí báyìí ẹ ká lọ. ẹ mọ̀ pé ẹlòmíì ọkọ ò ní sí ilé. òun nìkan á dẹ̀ wò pé ilé kejì ó lè sáré wọ ẹgbàá mi ó abiyamọ á sáré jáde. Kì í ṣe bíi ti ilé kejì lèmi ń sọ o. ilé kèlò. Bí iṣẹ́ yín bí iṣẹ́ babaláwo tẹ́ ń ṣe yìí kéèyàn wá ní ìsìn pé mo gbéra láti Ìbàdàn mò ń bọ̀ lÉkòó mo fẹ́ wá bá bàbá Alápín ni kí wọ́n ní bàbá Alápín ní ẹjọ́ ẹ ṣàánú mi ẹ bá mi wò ó wò ṣé irú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí yín? wò ó wò. ẹ bá mi yẹ fáwọ ẹ bá mi yọ pẹ̀lẹ́ wò. ọmọ ò ní wá màtá mọ̀ pé kì í ṣe pé mò ń ṣiṣẹ́ babaláwo wọ́n mọ̀ pé ṣé eré mò ń ṣe wọn ò ní fẹ́ wá fi rú ẹ̀ lọ mí. wọ́n bá wá ń kọ́. wọn ò wá kò sẹ́ni tó wá rú ẹ̀. ìwà bíbá o. bàbá Alápín ni. máa. ní àwọn iṣẹ́ yìí náà ni mo ìfẹ́ tẹnu mọ́. ó ti yá. èwo lẹ rò pé ẹ kópa nínú ẹ̀ jù tó jẹ́ pé ó ṣe bí ẹni fẹ́ gbòyìn pé iṣẹ́ yìí ó mì mí díẹ̀ torí kò sẹ́ni tó dáa tán kò dẹ̀ sẹ́ni tó mọ̀ tán. èwo lẹ wò pé díẹ̀ kí n tún lọ tún ara mú dáadáa kí n lè kópa yìí dáadáa nínú gbogbo àwọn eré tẹ̀sí ṣe. Ọlọ́run ṣe gbogbo nǹkan nírọ̀rùn fún wa kò sí iṣẹ́ kan tí ò ní wàhálà nù gbogbo ìtàṣe náà à ń bẹ lọ́hùn tì ní kò sí ìta fẹ́ ṣe tá à ní bẹ lọ́hùn pé fún wa ṣe má jẹ́ àṣìṣe ń bẹ àdẹ̀ṣe tán dẹ̀ máa ń tẹ́wọ́ gbà ṣùgbọ́n tí n bá rántí pé fíìmù tó jẹ́ pé béèyàn bá ń wo ohun tí wọ́n kọ́ lẹ̀ gan àyè a máa sọ kì í bí bá la ṣe fẹ́ kó gbogbo eléyìí sórí torí ẹni tó ní ìtàn yẹn ń gbà yẹn náà òun náà ṣe ń jíbọ̀ sínú ìtàn ni àti ká kọ ọ̀rọ̀ fíìmù yẹn ni àpésìn tí Báyọ̀ Tìjání kọ torí ń gbà yẹn èmi àti kejì mi Yínká Quadri lẹ́yìn àjọfẹ́ dojú kọra wa ń bẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sí bí ìjà gangan ọ̀pọ̀lọpọ̀ àyè tó wà nù fíìmù ọ̀hún tá a fẹ́ ṣe gan wàhálà ni ọ̀rọ̀ tó wà nù ẹ̀ torí script yẹn bíi báìbù ni bíi báìbù tí Paul kọ́lẹ̀ ní Báyọ̀ yìí ṣe kọ́ bàbá tí ń wo script yẹn gan lásán ìjayà ni pẹ̀lú bó lè ṣe ha gbogbo eléyìí sórí ní ìsìn bàbá sí péjì kan lọ̀rọ̀ ó lọ rẹ́rẹ́rẹ́ Ọlọ́run bá gbẹ́rú àgbàdókè àṣàdùpẹ́ pé àṣẹ láṣẹ yege Ọlọ́run dẹ̀ sàmì sí. Olúwa ṣeun. ṣé ká sọ wípé ẹ̀yin náà ti gbà fúnra yín pé ipa kẹ́ ẹ ṣe bíi babaláwo kẹ́ ẹ ṣonífá kẹ́ ẹ ṣe jagunjagun òun nìkan lẹ lè kó? Ọlọ́run má jẹ́ n rí. ṣé lè kópa mi ṣe ti kópa mi rí náà àwọn eré? mo ti sọ ọlọ́pàá rí inú fíìmù mo ti ṣàfáàrí inú fíìmù mo ti ṣe gate man rí. talent tó wò yín sùnsùn tó fi rú yín yìí báyìí tó fi yín ṣọ́ ẹnu ọ̀nà. ẹni tó rò pé ó yẹ kí n ṣọ́ ẹnu ọ̀nà òun náà ni. ẹ̀ẹ́dẹ̀ ní lónítàn ó pa. kèlèrè ó ti wò pé ẹni tó wà lẹ́nu ọ̀nà yìí ìgbàlà ni fóun. ìgbàlà ni. mo dẹ̀ ṣe gate man dáadáa òdìgbà tá a bá sọ pé professional actor kò gbọ́dọ̀ dúró sójú kan ìtàn bá ti fi lọ ló gbọ́dọ̀ bí ó tiẹ̀ ní perfect ó tiẹ̀ kó gbìyànjú ẹ̀yin èèyàn lẹ́ ń wò pé ìkan lọ perfect jù nú ẹ̀ torí ìtẹ́ bá ti láìkì èèyàn sí yẹn òun lẹ́ máa mú. ká tó kúrò ní abala tá a wà yìí bàbá Alápín ni ẹ̀yin àgbà náà lẹ ní bí èèyàn bá ní dáadáa ìdàkejì náà á tún máa ṣe bí ẹni ìṣẹ̀lẹ̀. bẹ́ẹ̀ni. ló nídìí iṣẹ́ tẹ èèyàn láàyò yìí ẹ fún mi ní àpẹẹrẹ méjì ti méjèèjì ní dáadáa tẹ́ ẹ pé Ọlọ́run ó ṣe o tó dojú mi kọ ọ̀nà yìí àti pé ṣé ìgbà míì ti wà tẹ́tí wo pé iṣẹ́ ìṣe bí ẹni fẹ́ sú mi ìṣe mọ́ ṣé nǹkan bẹ́ẹ̀ ti wáyé rí? mi ò ronú ń pa ẹ̀rí
pé mi ò ní ṣe mọ́ àbí bákan kì í ṣe pé kò sí ṣòro nú ẹ̀ àmọ́ èmi ò ronú ń pa ẹ̀ torí nígbà táwa bẹ̀rẹ̀ yẹn ìfẹ́ la bá débẹ̀ so tó bá dẹ̀ ti nífẹ̀ẹ́ nǹkan kan gbogbo ohun tó bá rí ń bẹ̀ wàá gba kámú pẹ̀lú ẹ̀ ni mi ò ronú ń pa pé máa fi iṣẹ́ tí mo yàn láàyò yìí lẹ̀ àbákú la ṣe wúrẹ́. Àbákú láṣọ ewúrẹ́. A máa ṣe dàgbà títí ni torí à ń dúpẹ́ fọlọ́run díẹ̀ náà. Olúwa ṣe. Ṣẹ́yìn fúnra ara yín ti fi owó ara yín gbé fíìmù jáde tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ó tó mélòó? A máa ti gbìyànjú gan nígbà tí kinní ọ̀hún ti ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní èdè ńgbà míì fíìmù tèmi fúnra mo lè ya 3. Ní ìjọ kan. Bẹ́ẹ̀ ni torí tá a bá ti bẹ̀rẹ̀ láti alẹ́ báyìí ìṣẹ́jú àyà ó máa parí títí alẹ́ adé tún bẹ̀rẹ̀ mi nígbà tí n tán wò ìṣẹ̀ṣẹ̀ dé gan ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́dún mo tún máa ń try láti tí mo yà láàsì ní Afẹ́fẹ́ Ogun. Afẹ́fẹ́ Ogun. Èyí tẹ́ ẹ kọ́kọ́ yà kí lorúkọ yẹn? Èèpà. Ṣàkọlé ẹ̀ nìyẹn. Ó fẹ́ jọ bẹ́ẹ̀ o èèpà ni o torí ìta ọkọ yà yẹn èmi rò pé mo lè rántí táìtù yẹn o. Mi rò mo sábà pé mo yà kan náà Olúwẹ̀rí mo yà kan Òṣàmùlẹ̀ mo sáà ń yà á lọ ńgbà yẹn lọ́hùn kó tó lè pa wá sinmi yíyá òun ká gbogbo fèsì ètò ráhùn tó ń pè wá gan ọjà ráyè fèsì tiwa. Iṣẹ́ títí. Ní ìgbà tẹ́ ti wá wà lẹ́nu iṣẹ́ yìí àmì ẹ̀yẹ mélòó lẹ ti gbà? Ó pọ̀. Nílùú yìí àti lókè òkun ṣé gbà kankan ní òkè òkun rí? Tòkè òkun yẹn kọ́lọ́ ń ṣàánú wa àìmọye tán ti pèsè òkè òkun yẹn ṣùgbọ́n arrangement ẹ̀ èmi ò ń fi bẹ́ẹ̀ gba tiẹ̀ ń gbà mí so kò ń jẹ́ kí n dáhùn bí ìrìn àjò ẹ má ṣe fẹ́ lọ ní pé wá gbẹ̀yẹ lókè òkun yẹn wọ́n ṣe ń to ètò yẹn kò ń bí mi lára mu ọmọkùnrin tó ní kálukú nífẹ̀ẹ́ ọ̀tọ̀ àti pé máa ń sábà láìkì àmì ẹ̀yẹ Ọlọ́run Ọlọ́run fún mi lámì ẹ̀yẹ adé ti gbà ní Nàìjíríà bíi náà dáadáa wọ́n tún sì fi ń lọ àti ti dì sí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Baba Alápinni ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹ̀kan ní àti ẹnu wọn yìí ṣé ìwà ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọ́n ẹ wo nọ́mbà àti àdírẹ́sì yìí tó hàn ní ojú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí Baba Alápinni. Ó ti tó bí ọdún mélòó kan tá a ti fẹ́ gbé yín wá sórí ètò. Ẹ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Mo lè sọ bẹ́ẹ̀. Ṣé mo parọ́ ni àbí mo sòótọ́? Ẹ̀yin lè ní. Bọ̀tẹ̀ yín lẹ ń sọ̀rọ̀ bá mo yẹ fẹ́ rọ̀ bóyá rọ́lẹ̀ ń pa bóyá. èmi náà dẹ̀ ń bí yín èmi náà ń bí yín kẹ́ ẹ jẹ́ káwọn olólùfẹ́ yín mọ̀ nítorí ó nídìí tí mo fi fẹ́ béèrè nǹkan tí mo fẹ́ béèrè. Ẹ gbìyànjú ó ti pẹ́. Ó ti pẹ́ nísìnyí tí wọ́n bá tún wá fi àwọn ìbéèrè ní ìránṣẹ́ ṣé ẹ máa tètè dá wọn lóhùn? Máa tètè dáhùn. Ló bá tán Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Adédiwúrà Black Gold. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ẹ má gbé kúrò ńbẹ̀ ẹ má bá wa wò ó. Baba Alápinni ẹ jẹ́ ìkan nínú àwọn òṣèré tíátà tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀. Àdúgbò fọlọ́. Ẹ ní kí nìdí? Nítorí pé ẹ máa ń gbé àṣà ìṣe àti èdè Yorùbá ẹ máa ń gbéga. Àdúpẹ́. Àṣà wa yìí báwa ṣe máa ń sọ lórí ètò yìí ní pàápàá abala tá a fẹ́ wọ̀ yìí a máa ń sọ pé a lè gbóyìnbó ju olóyìnbó lọ. Bẹ́ẹ̀ni. A lè gbọ́ èdè míì ju elédè lọ. Bẹ́ẹ̀ni. Èdè tí wọ́n bí wa sí inú àṣà tí wọ́n bí wa sí òun náà ni ká túbọ̀ gbìyànjú láti ranlẹ̀ dáadáa nínú ẹ̀. Ìdí tá a fi gbé abala tí ó kàn báyìí sílẹ̀ nìyẹn òun là ń pè ní Ṣóláyà láti lè fi máa dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá ni. Ẹ jẹ́ ń bi yín Baba Alápinni ẹ má bínú torí ipò tó ń fi mí sí lórí ètò yìí òun ló jẹ́ kémi lè wo ojú yín láti lè béèrè ìbéèrè yìí. Abẹ̀rẹ̀. Mo ti gbọ́ ó yá. Kí ló dé tẹ́ lábẹ̀rẹ̀?
ẹ̀yin náà mọ̀ pé ọmọ jẹ́jẹ́ ni Doyin. ṣé ìjà lèmi gbé wọ bí. ìjà ni o ìjà gidi lẹ gbé wọ bí yìí o. àmọ́ nítorí àwọn olólùfẹ́ yín tí wọ́n rán mi iṣẹ́ wọ́n ní kí n bí bàbá Alápinni ṣe ẹ̀ láyà. níwọ̀nba mo ní níwọ̀nba because téèyàn wà wọlé yìí náà yóò ní kí kò ń ṣàyà. àyà ni níwọ̀nba o. ẹ wo ṣùkú tó wà ní iwájú wa yìí ìbéèrè 10 ló wà nínú ẹ jọ̀ọ́ ẹ bá wa mú 3 nínú 10 yìí èyí tí ẹ bá mú màá bí ẹ dẹ̀ fi dá àwọn tó wà nílé àá fi dá wọn lẹ́kọ̀ọ́. orí ìyá mi ẹ̀sìn mi lọ́kẹ́ ẹ̀sìn mi bọ̀. mo fẹ́ kẹ́ ẹ pé ẹ ṣe bí ìgbà téèyàn ń pa ọfọ̀ yẹn ẹ ṣe sí ó yá ẹ gbé ẹ̀wù bàbá Alápinni wọ̀ báyìí ó yá kẹ́ tó mú. bàbá Alápinni bàbá mi ti kú kò dẹ̀ aṣọ wa ò bára wa mú ọ̀dẹ̀ ní gbẹ́wù bàbá Alápinni. ó dẹ̀ má bínú ẹ pọ̀fọ̀ sí jẹ́ ìbọn. ẹ̀yin tó láyé ẹ̀sìn mi lọ ẹ̀sìn mi bọ̀ o ẹ̀sìn mi lọ ẹ̀sìn mi bọ̀ ẹ jẹ́ ń lọ rí kí n bọ̀ rí o ẹni tó gbé kinní ilẹ̀ ó mọ̀ ń pa ẹ̀ o ẹ̀yin àjẹ́ ní ti máa dámọ̀ ní kẹjọ́ béèrè o kó kọ lẹ́nu kó béèrè ní ti mọ̀ mọ̀. èpè lẹ́ ń ṣẹ̀ irọ́ èpè kọ́ ọlọ́run ò jẹ́ ọlọ́run làwa ń sìn bí kò sá jẹ́ ó yá. àjẹ́wà o. àjẹ́wà. mélòó mo kó ẹgbẹ́. 3 ló yẹ kẹ́ kó o 2 lẹ ìmú yìí. ẹ ṣe. àgùlé mọ́ pọ̀n bí ọlọ́mọ. bàbá Alápinni ìbéèrè 9 tó jẹ́ àkọ́kọ́ kí ni orúkọ àrẹ̀mọ Aláàfin Ṣàngó? àrẹ̀mọ Aláàfin Ṣàngó. bẹ́ẹ̀ni. sárẹ̀mọ náà kọ́ wọ́n máa ń pọ̀ mọ́ wọn ni. ó lórúkọ tó ń jẹ́ tí wọ́n sọ. ẹ má jẹ́ àtànra wa mi rò pé mo ti dàyé nígbà wọ́n sọ lóko. àmọ́ ẹ má bínú ẹ̀yin àgbàlagbà náà lẹ ní ọmọ tí ó bá bá tàn á bá àrọ́bá àrọ́bá gbẹ̀ ní bàbá àtàn ni. ṣe bí yín ọmọ tó bá dúró táwọn tó ń rọ́bà tán sọ̀tàn nìyẹn èmi ò láǹfààní àti dúró tiẹ̀ dákun mo kọ àrẹ̀mọ Ṣàngó. ẹ tí ẹ fẹ́ gbìyànjú. ọ̀rọ̀ jìyànjú kọ́ ṣé kí n mọ̀ tara mi ní àrẹ̀mọ Ṣàngó. ó dáa Jákúta ó dáa Jákúta òun ni orúkọ ẹ̀. ṣe gbọ́. ẹ ti mọ̀ báyìí. ìbéèrè 7 tó jẹ́ ìkejì orúkọ ilé bàbá mi Òkè Ọ̀fà kò ní ìfun kò lẹ́dọ̀ kò lè jẹ bẹ́ẹ̀ ni kò lè mu ṣùgbọ́n igbe ẹnu ẹ̀ ó ju tènìyàn lọ. kò ní ìfun. kò lẹ́dọ̀ kò lè jẹ kò lè mu àmọ́ tó igbe ẹnu ẹ̀ ó ju tèèyàn lọ. mi ò mọ òbúkọ tí ò ní fún tí ò ní nǹkan kan tó ń sunkún yìí o mi ò mọ ìlú Aláàfin wo ló fi ọfà 3 gégùn nínú àwọn aláàfin tó ti jẹ nílùú Ọ̀yọ́? ẹ ti fi ṣe eré rí pàápàá. ṣé mi gangan. bẹ́ẹ̀ni. a ti fi ṣe eré rí. ẹ wà nínú eré náà. bóyá Aláàfin Àwólẹ̀. bẹ́ẹ̀ni. ìjà àárín òun àti tani. ṣé mo wà ń bẹ̀ ń gbà wọ́n fẹ́ parí ìjà yẹn o ìjà àbí mo wà ń bẹ̀ ń gbà wọ́n ń jà mi rò pé mo wà ń bẹ̀ ń gbà wọ́n ń jà ó dà pé mo kàn bá sáàbì tó ti ń ta fà yẹn sórí igun mẹ́rẹ̀ẹ̀rin yẹn ìgbà àjà yẹn mi ti débẹ̀. àwọn àtàfọ̀njá ni ìjà òun àti àfọ̀njá. ok. Bàbá Alápinni kí lẹ rí sí abala tá a ṣe tán yìí. In fact abala tó dáa ni tó dùn púpọ̀ tó dẹ̀ yẹ ká máa bá nínú gbogbo ètò àwọn tí wọ́n ń wo ètò yìí lọ́wọ́ ní ìsìn wọn á ti máa wò pé kò sí béèrè tá máa béèrè tá Alápinni ò ní dáhùn ṣùgbọ́n nítorí pé Alápinni ò rí dáhùn tán náà ṣe máa wò pé àṣàgùn lọ òwe dẹ̀gùn lọ títí kò sẹ́ni tí ó lè gbé yílẹ̀ ibi tí o bá tọ́ dé ló máa mọ̀ dé bẹ́ẹ̀ náà ṣe wá fi ń kọ́ àwọn torí àwọn ọmọdé máa ń wo ètò yìí gan bẹ́ẹ̀ náà ṣe wá fi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ara pé ẹ̀yin náà di tíṣà nù
ẹ má jáwọ́ ń bẹ̀ ìmọ̀ àti òye tí Olódùmarè fún yín á lékún sí ó dáa púpọ̀. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. tí aláṣọ̀fọ̀ bá ṣetán elépo pupa ló máa ń bá ṣeré. mo ní nǹkan pàtàkì láti ṣe. bí irú ètò máa ń ṣe ní yàrá ìtura mo fẹ́ kẹ́ ẹ bá mi wá mágùn tó gbóná dáadáa. táwa mú ìrù ẹkùn tàfi lájà lọ́wọ́ Jane ẹ̀jẹ̀ aṣọ gidigbọ̀n. Bántálẹ́ wà lọ́mọ ọdún 10 ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ti ṣẹlẹ̀. mi ò sọ pé bàbá ẹ burú o ẹni tí ò bá láṣọ tó nípọn kò lè bá bàbá ẹ dáṣà òde. ẹ dákun èmi lọ́kàn télọ̀ pẹ̀lú ọ̀rọ̀ oyún ṣíṣẹ́ ṣé ti tébùlù tí èèwọ̀n ni àbí máṣíìnì tí ó fi rìn pọ̀ kí lè jọra wọn. orúkọ mi ni Dr. Jane aláìlera ni. Bàbá Lápìnrin tí ẹ bá sí ní oko iṣẹ́ kí lẹ máa ń fẹ́ràn láti máa ṣe. tí n bá sí ní oko iṣẹ́ mo kọ́ láìkí oorun náà máa ń sùn dáadáa n bá wá jí tán máa lọ sí ọ́fíìsì n bá ti lọ́bẹ̀ máa pe àwọn ọmọ mi jọ a máa ta lúdò mo nífẹ̀ẹ́ lúdò gan máa fi ń ṣe. ṣé nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin. orin. Ètò ariwo orin tí ṣiṣẹ́ tíátà. Orin tí ó máa ń fẹ́ wù mí láyọ̀ bóyá tí n bá fẹ́ sùn wọ́n á bá mi rọra ṣe sí rédíò orin àwọn àgbàlagbà yẹn kí n kàn fi sùn. Àmọ́ ó ní abala tá a gbé sílẹ̀ ní orí ètò yìí nítorí pé ká sùn lánàá ká jí lénìí kì í ṣe nípa agbára wa. Bẹ́ẹ̀ni Ọlọ́run orí ọ̀fẹ́ Ọlọ́run ni káwa náà wá yin Ọlọ́run lógo báwo la ṣe mọ̀ ọ́ ṣe lọ́dọ̀ wa ká kì í ká yìn ká dẹ̀ fi jó ká fi dúpẹ́. Òun la ṣe gbé abala Gbajúmọ̀ ń jó la ṣe gbé kalẹ̀ ẹ jẹ́ kémi àti yín ká fẹsẹ̀ rájò fún ìṣẹ́jú díẹ̀ ẹ gbóhùn sókè lọ. àgbà mojó lọ́ràn yàn. Yẹn di dandan. àdúpẹ́ tó mi wà nítòsí. Olúwa ṣeun tá a máa fi pa iná yẹn. ẹ ṣeun. Ijó tá a jó tán sí yẹn Bàbá Lápìnrin ẹjọ́ ta lẹni tó kọ. ó dà pé bí mi ò bá ponú bí mi ò ṣe ń ṣe kíní tó Alhaji Síkírù Àyìndé Barrister Àgbájélọlá Sàlámì. Ọlọ́run bá wa délẹ̀ tó dáa fún wọn. Kí ni wọ́n pe àkọlé àwo yẹn? ṣé n tá a jó tán yìí. Bẹ́ẹ̀ni. Fuji Dimension náà kò ní. Fuji Dimension bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó dà pé Dimension náà ni. mo gbìyànjú. Bàbá Lápìnrin ilé ti tó lọ báyìí. èmi gan ti ń fura. Báwo lẹ ṣe mọ̀? àtijọ́ ń palẹ̀ mọ́. Látọ̀dọ̀ olóòtú àgbà yẹn ètò Gbajúmọ̀ a ní ká fún yín ní ẹ̀bùn yìí. Alájà Shine ìyẹn iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics àwọn náà wọ́n ní ẹ̀bùn fún yín. Bẹ́ẹ̀ láti iléeṣẹ́ MTN wọ́n ní tẹ́ bá ti wá sórí ètò ńkọ́ ká gbé ẹ̀bùn yìí ká gbé fún yín.
Mo kí iléeṣẹ́ Gbajúmọ̀ púpọ̀, mo yìn yín, Ọlọ́run ò ní padà lẹ́yìn yín, àlékún ìgbéga gbogbo ẹ̀yin òṣìṣẹ́ bẹ̀ náà, àlékún ìgbéga fún yín o. Inú tí yín náà dùn bí ẹ ṣe múnú àwọn èèyàn dùn, Ọlọ́run á múnú tí yín náà dùn, iléeṣẹ́ yìí ò ní jóná o, àní kábàámọ̀ o. Ta ló tún tẹ̀lé Sansan àti MTN, Alájà Sansan MTN, ẹ ṣé mo dúpẹ́, iléeṣẹ́ tí yín náà ò ní gbaná o. Ẹ tà níta kọmọ ẹranko tó tà, ẹ tà ẹ rere jẹ o, ẹ ṣé o. Ọ̀rọ̀ ìyànjú wo lẹ wá ní fún àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé ẹ tó wá máa lọ? Ọpẹ́ ni a máa dá fún gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń wò wá, nítorí tí ò bá sí àwọn kò sí àwa, àti àdúrà, àdúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n nífẹ̀ẹ́ wa, tí wọ́n ń wo ohun tá à ń ṣe, kí àwọn náà dẹ̀ máa kẹ́kọ̀ọ́, kò sí ìtàn tí ò ní ẹ̀kọ́ nú. Ó dùn o, ó korò o, ẹ̀rín wà nú ẹ̀ o, láti bẹ̀rẹ̀ dópin ọgbọ́n máa wà ń bẹ̀, kó má jẹ́ ẹ̀rín ibẹ̀ nìkan ni wọ́n máa rín, kán kẹ́kọ̀ọ́ nú ẹ̀, káwọn náà dẹ̀ ṣe olùrànlọ́wọ́ fún àwọn òṣèré, ká má dáadáa wọn kó lè túbọ̀ máa lọ sí i. Èmi dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ mi o, ojú ẹja kì í fọ́ lálẹ́ odò, ojú yín ò ní fọ́, etí wọn ò ní dí o, etí èèrà kì í gbọ́ nǹkan burúkú, etí yín ò ní gbọ́ nǹkan burúkú. Ara pápá là bẹ́ tu òjòjò níṣó kó má nájà ẹ̀, owó àti ọmọ ló máa bá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbé, bó ṣe máa rí ni ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Àmín, ẹ ṣé. Ilé tiwa tó lọ báyìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀, ẹ ṣé ẹ kú àdúrótì, ayọ̀ àti ìdùnnú ní èmi ọmọ yín olólùfẹ́ yín Adédoyin Kúkọ̀yí ni mo fẹ́ fi yín sílẹ̀ lénìí, pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, ayọ̀ àti ìdùnnú náà òun ni màá tún bá yín ní ọjọ́ mi ọjọ́ rí, tá a bá tún máa mú ètò Gbajúmọ̀ wá sí ojú àmúhùnmáwòrán yín, kó tó dìgbà náà ńkọ́, láyọ̀.